Náà gbogbo ẹni tí yóò wà ní mo fà nábì bẹ̀ wá akẹ́wà àwọn yẹn sí ìwà nábì ẹ̀dá gbogbo wa lápapọ̀ ẹ̀dá sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi وسلم alájà bàrí ti dé ẹ dákun ẹ yọjú sí wa bóyá kẹ wá bìkan jókòó àwọn ẹni ọlọ́run náà wà níkàlẹ̀ yìí gbogbo àwọn àlùfáà ńláńlá náà wà níkàlẹ̀ bàbá wa Sheikh Ojúlárí asmos àbáwọn níkàlẹ̀ bàbá Sheikh Abdulatif lòyọ́nà wọlé bá wa àbáwọn àwọn aráwọn ìyá alálùbáríkà àwọn ìyá rí àríwọn àjọ pé fákọ̀ yìí lọ́ọ̀kan yìí pẹ̀lú àwọn alájà wa alájà Kùrọ̀ṣì àbáwọn náà alájà àṣàmírì àbáwọn mama wọn dà lọ lókùúta àwọn rèé kalẹ̀ mama wà láàjà wà Fauziya alájà Bọ́lá Musi wọn ṣe lọ ní gbogbo àwọn mama wà rèé kalẹ̀ SebiluNnajat tẹ̀rí tí mo ń ṣe ẹni tó fi ẹsẹ̀ mi lébẹ̀ ó bẹ́ẹ̀ bá mi gbé o ẹni tó fẹsẹ̀ mi lébẹ̀ ṣe rí kò sí champion forever o current champion ló wà o bàbá wa Usama mo sọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn MC nígbà tá a ń bọ̀ sí ṣẹ́ni gbogbo ẹ̀dá tó bá jẹ́ celebrity àbò bá jẹ́ láwọ̀ mọ́fìkọ́ yìí gbogbo ẹni tó bá jẹ́ ìràwọ̀ àròlé sambo onítíátà ní ẹni àfáà ní ẹni olórí ìsìláàmù ní ẹni gbogbo bí pìrìsẹ́ńtà ní ẹni gbogbo bí kíbi láyé tọ́nà bá pè ẹni ráwọ̀ kíyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìràwọ̀ tẹ́rí yẹn ìyàwó mẹ́ta lólókùúta aláyàkí èèyàn mẹ́ta nílò ràwọ̀. النجوم ثلاثة ìyàwó la fatia ìyàwó kan ó mọ̀ ní yàrá ajakabaya gbogbo yìí mo rí o. النجوم ثلاثة ṣe ìràwọ̀ lágbájá ó pọ́pùlà wọ́n mọ̀ lamẹ́ríkà wọ́n mọ̀ ní London wọ́n mọ̀ káàkiri alájọ pẹ́fà èèyàn mẹ́ta nílò ràwọ̀. نجمون ìràwọ̀ wa pín sọ́nù mẹ́ta. نجمون alájà bàrí ti dé ìràwọ̀ kan bẹ́ẹ̀ náà tí wọ́n ń lò ràwọ̀. يغيب قبل صاحبه ìràwọ̀ yẹn a máa ṣáìn wọ́n á mọ́nítọ̀ wọ́n yẹ káàkiri a pọ́pùlà kò sí pàtì mímọ́ àmọ́ ò ṣẹ́ ìràwọ̀ yẹn síwájú kẹ́ni ẹ tó kù láyé ìràwọ̀ yóò kọ́kọ́ kú kó tó kú. ìràwọ̀ yẹn á kú kó tó kú yóò máa bẹ láyé o àmọ́ kò ní ní sáà a máa ẹ mọ̀ mí ni èmi ni mo kọ́ nìkan báyìí ẹ mọ̀ mí ni èmi lè máa ń gbé wá sí ìgbà kan báyìí ẹ mọ̀ mí ni tí mo wà ní tíátà tí mo gbọ́ pa ọba dání báyìí. Najmon. نجمون يغيب قبل صاحبه ìràwọ̀ alákọ̀ọ́kọ́ nù yẹn ní máa fi sọ gbogbo ẹ̀dá tọ́nà bá ṣe ní celebrity and producer láyé wọ́n fi ìgbéraga pọ́nrọ̀ rẹ̀ ayọ̀ à ń pè ọlọ́run ayé jẹ́ alájà ṣàlẹ̀ báwọn ní ẹ̀mọ́ wọn pẹ̀lú ní ìràwọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn táwọn ń lò ràwọ̀ láyé. ونجمون يغيب Ojúlárí بعد وفاة صاحبه ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn táwọn ń lò ràwọ̀ láyé ìràwọ̀ yẹn ẹni tó lò ràwọ̀ apopula anisa wọn máa pè káàkiri wọn máa káàkiri àmọ́jọ́ tó bá ti kú báyìí ìràwọ̀ yẹn bá kú kò ní rọmọ tí yóò dùn mú ẹ
Akàn ẹ̀kọ̀ọ̀kan nìtàn kàn máa atẹ́gùn kàn máa fẹ́ wálé ẹ̀kọ̀ọ̀kan bóyá tó ti DSTV Africa Magic Yorùbá tábàkà sóò fíìmù rẹ̀ lákàn láti á ẹni yìí náà mọ̀ rí àbí dẹ́ bá lọ pátí táwọn DJ táwọn play music tábàkà play orin ẹ̀ rá ẹni yìí náà mọ̀ rí. Allahu Akbar. Yes, Bangola ọba mi tóbi. وَنَجْمٌ Àwọn ẹlẹ́kẹta. يَدُومُ مَعَ صَاحِبِهِ وَلَوْ كَانَ مَفْقُودًا. Alájùbá ọpẹ́ fá ìràwọ̀ ẹlẹ́kẹta ó ní ìràwọ̀ tí yóò máa bẹ pẹ̀lẹ́ni tó bá níràwọ̀ yẹ kó làbẹ́ tó yóò bá sí láyé mọ́. Yóò bá sí láyé mọ́ orúkọ rẹ̀ ní parẹ́ bíi tani. Alhaji Àgbà Sheikh Ahmad. لو كان مفقودا. Bíi tani Sheikh Adam Lagidi. لو كان مفقودا. Bíi tani Sikiru Ayinde Barrister. لو كان مفقودا. Bíi tani Haruna Ishola. لو كان مفقودا. Bíi tani Àyìnlá Ọmọwúrà. لو كان مفقودا. Ẹ wo bẹ́ẹ̀, ẹ wo bẹ́ẹ̀, ẹ wo bẹ́ẹ̀, ẹ wo bẹ́ẹ̀. Kò sí ọgbọ́n láyé, wọn à sí láyé mọ́. Kò sí bí wọ́n ṣe dákọ̀ tíátà láyé lèmi, wọn kọ́ àwọn onígbàgbé Ògúndé. Alágbàdo tíátà. Ẹ̀yin tẹ́ ń kọ fújì. Bóun náà ṣe ń kọ fújì láyé tẹ́wà sọ pé gbàgbé Barrister. Báwo ni ẹ gbàgbé? Ọlọ́run ti parí ọ̀rọ̀ àwọn kan bẹ́ẹ̀. Ṣé wá ní SebiluNnajat tí mo wá ń ṣe? Ẹni tí mo wá ń wò kọ́ ṣe pé mi náà ti bá ń wò wọ́n báyìí. Pé Ọlọ́run jọ wù mí láti máa ṣe irú nǹkan báyìí láyé. Wallahi àwọn anájókòó yìí àti gàwáàtì. Wallahi tàdá. Wallahi rómọdẹ́rì. Àwọn ni máa ń wò bí Ọlọ́run. Ẹ tó ń ṣe ìwé mi náà láti ṣe. ما من أمام إلا وله أمام. Jásọ̀ fún ẹ o, lọ́wọ́ pín síbi kan o. Ṣé wá ní bàbá yìí? Bàbá Uzamot Tajudeen Uzamot. Wọ́n ṣe wá wà yìí. Wá sí nǹkan tó bá rí lára mi láyé. Wọ́n á pè mí my brother. Wọ́n ṣe máa pè mí my brother. Ẹ fi kọ́ báyìí kú. My brother. Ẹ fi kọ́ báyìí kú. My brother. Mo like it ṣe. My brother. Ẹ bá tún ṣe báyìí. Jẹ́ ìṣòdodo ọ̀rọ̀ fún problem tí wọ́n ní pé ẹnu ọládìẹ̀ tó lérò bù wọ́n lójú. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.